Kí wa o, mo kí wa kú dédé àkókò yìí, ọba tó ní wá òdò ti wá. Àtẹsẹ̀bọ̀ ó gbé wá, gbogbo mọríwo ẹ jẹ́ mi níwo, ọba tó ní wá yóò dò ti wá. Ọ̀rọ̀ mi ò ní pọ̀, ọ̀rọ̀ mi dórí òdórí òdórí ọ̀rọ̀ eléégún. Mo fẹ́ dọ́dọ̀ ẹ̀yin eléégún, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ rí pé mo máa ń sọ wípé babaláwo ó wà lọ́tọ̀ tó dá dúró, olórìṣà ńlá ni mí wà lọ́tọ̀ tó dá dúró, eléégún wà lọ́tọ̀ tó dá dúró, ṣùgbọ́n ìṣẹ̀ṣe ṣe kíni ó kó gbogbo wa pọ̀. Ni mo fi kí yín àsìkò ojúlọ́nà, pàápàá ọdún eégún tó ti ń lọ lọ́wọ́lọ́wọ́ láwọn ìlú kan. A ní láti sọ àwọn nǹkan kan gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ wa ti ń béèrè ìbéèrè lọ́wọ́ wa, láì ní fi igbá kan bọ̀ kan nú. Ọ̀pọ̀lọpọ̀ béèrè ló kàn wá lára wípé ẹ dúró ná, kí ló ń ṣẹlẹ̀ nínú ìṣẹ̀ṣe? Àwa níbi ìbò wọ́n mention ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ eléégún, làwa ní ká sọ díẹ̀ ńbẹ̀. Tí wọ́n ní tí babaláwo bá ń sọdún Ifá, wọ́n á máa jẹ, wọ́n á máa mu, wọ́n á máa ṣeré agogo, wọ́n máa lùlù. Mo ní bí ọ̀rọ̀ Ifá ṣe rí nù. Èé ṣe tó jẹ́ pé télégún bá wá ń sọdún eégún, tégún bá fẹ́ jáde, ó dorí páká, àdá, ìbọn, àáké, idà ni wọ́n kó lọ́wọ́. Àkọ́kọ́, ọ̀pọ̀lọpọ̀ tí ò mọ̀ tí eégún jẹ́ òrìṣà kan lára àwọn òrìṣà tó sì jẹ́ àgbà débi pé tá a bá dá Ifá, tí babaláwo bá dá Ifá iwájú ọpọ́n Ifá ògbọ́ ìwàjà, tẹ́bọ ló bẹ̀ tó bá lẹ́bọ kọ́, ní tó kù ni pé eégún làdìmọ́, àrí eégún mọ́ bí owó ká tó wá bọ́ sọ́dọ̀ àwọn òòṣà. Ó wá lè jégún òbọríwo, ó lè jégún òbọríwo, ó sì lè jẹ́ ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ ǹdí Ifá. Ṣùgbọ́n eégún kì í ṣe jàgídíjàgan. Láyé ọjọ́ wọn àná, bójú ò bá rọ̀, wọn á ní tó bá dáfá, wọn á ní wọn gbégún jáde. Tó bá gbégún jáde tó fi aṣọ wọ́lẹ̀ káàkiri ìlú, kílẹ̀ ọjọ́ náà tó ṣú, àdániwáyé ó ṣílẹ̀kùn ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ ni, nígbà táwa ìtún wà ń kéke, wọn a máa gbé wa jáde. Tégún bá ti ń bọ̀ bá a ṣe lójú tó pé eégún ń bọ̀, ìgbàgbọ́ wa ni pé ẹ̀rù máa bà wá. Ibi tí ń rí mo sáwọ̀, kí n sáwọ̀ bọ́ ibẹ̀ dè ìyá mi, bàbá tó bí mi lọ́mọ wà gbé mi jáde, gbé wa légún lọ́wọ́. Eégún á ṣe ìwúre ń bọ̀ lọ́dún tí ń bọ̀. Bá a ti rí eégún nù. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwọn bàbá nígbà náà bí wọ́n ṣe tọ̀, ṣùgbọ́n lóde òní ó di ìjà lọ́tún ìjà lósì. Alákọ̀ọ́kọ́ ni pé onímọ̀ ń bẹ nínú eléégún lótìítọ́ tó pọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n yapa, àwọn àṣàwọ̀ tí wọ́n wọnú eégún, wọ́n ń ba ọdún egúngún lójú jẹ́. Àwọn wo ni? Àwọn mùsùlùmí ni wọ́n pọ̀ ní ìsìn lásìkò yìí nídìí eégún, tí wọ́n ṣe kíni, tí wọ́n ṣàwó eégún. Àpẹẹrẹ, ẹlòmíà ní eégún ilé bàbá àwọn ni eléyìí, bàbá àwọn tí bàbá ẹ̀ ti gbé tipẹ́, a wá lọ tún aṣọ tẹ̀, a wá gbé, tí ò ní ìlànà, tí ò ní ìmọ̀ nípa ìlànà egúngún. Wọ́n á ti wá níra wọn sínú, lágbájá òkè rodò, òkè ìsàlẹ̀, wọ́n ti bá mi jà, ọ̀sẹ̀ mi, wọ́n máa fi jà. Eégún kọ́ ni ọ̀dà, eégún èso òòṣà tí ọ̀dà. Eégún tó kọ́ wa, eégún ó jẹ́ òòṣà tó kọ́ wa pé bá a ṣe lo aṣọ, àbẹ́rẹ́ eégún kan kó ní òwò. Àdé wọn ní aṣọ tá a bá lára eégún, téégún ní í ṣe. Téégún ní í ṣe. Ògúnnágbòǹgbò nú òòṣà ni. Àwọn kan tiẹ̀ máa ní ojú òòṣà tí ò sí fọwọ́ rọ́ sẹ́yìn. Rárá, òòṣà kẹ́kọ̀ọ́ ò sí fọwọ́ rọ́ sẹ́yìn nú eégún. Débi pé lẹ́yìn pé eégún náà dipò ńlá kan mú. Ṣẹ̀wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bá ni lórí jẹ́ lónìí, tí wọ́n ń bojú jẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò ní mọ̀ ń pa ẹ̀. Àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀ tí wọ́n ń takò ọ̀pọ̀lọpọ̀. Tẹ́ bá gbọ́ pé eégún kan àti eégún kan jà, àwọn kan ìbéèrè ló wá bẹ́ẹ̀ o. Ẹni wọn á mọ̀ ní eégún kan àti eégún kan, wọ́n sára wọn, wọ́n para wọn. No! Eégún èèpààyàn. Eégún kì í ṣe òòṣà jàgídíjàgan, kì í ṣe tó fi ń ba ayé èèyàn jẹ́, kì í ṣe téèyàn ò lè rí. Ẹ̀kọ́ ńlá ní bẹ́ẹ̀mẹ̀ kí ìlú lè tò léégún fẹ́ jáde. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àṣàwọ̀ tí wọn ò ní mọ̀ nípa ẹ̀, tí wọ́n lọ rèé ṣàwó eégún ńkọ́. Ẹ̀yin olórí ó dọwọ́ yín. Ẹ̀yin tẹ́ dípò ńláńlá mú láwùjọ ó dọwọ́ yín. Tí wọ́n sọ pé àwọn wo ní bẹ nídìí àwọ̀ egúngún lónìí, àwọn wo ni? Gbogbo ẹnu mo fi lè sọ. Àwọn mùsùlùmí ló pọ̀ ńbẹ̀. Báyìí ló fi jẹ́ pé tẹ́ bá rí ẹ máa gbọ́ pé àwọn mùsùlùmí àtáàkì eégún. Nígbà mọ̀ pé Ṣákì náà ló léégún eléyìí, Dáúdà ló lè yí.
ìní wọ́n dá lọ́nà. Eégún babaláwo náà ń bẹ tí ó sì jáde tí ó lọ rẹ tí ó bọ̀ rẹ kí tó kú òun ilé ní ẹni tó lé eégún tí mo sọ fún wọn pé ẹ ní fẹsẹ̀ kọ́ ẹ ní farapa o pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ yín wọn ò sì ní àtàkì wọn. ṣùgbọ́n gbò bá jẹ́ wípé àáfẹ́ ilé ti ṣe léyìí tẹ́lẹ̀ tó sì tẹríbọ̀ èkú tó léégún ń wàá fi ọjọ́ ọjà sọ́jọ́ ọdún eégún rẹ̀. ẹ máa ní eégún ọ̀dà àwọn ni wọ́n ń ba awo ọ̀jẹ̀ jẹ́. ẹ̀yin tẹ́ wá jí ọ̀jẹ̀ parapọ̀ mú kí yín tẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ gbé lọ́wọ́ tẹ́ ẹ lẹ́sìn tẹ́sìn yé tí kàn ṣe pé eégún ilé wádé ẹjẹ́ àgbé. àwọn kan ń bẹ eégún ilé wádé àgbé ni bó bá dijọ́ jímọ̀ wọn á tún lọ kírun tó bá di wákàtí márùn wọn á tún padà lọ kí mọ́sálásí. ìmọ̀ kílẹ̀ ní kí irú wọn ó ní nípa eégún kílẹ̀ ń fẹ́ kí irú wọn ó sọ ní ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ egúngún. torí ìdí èyí ẹ má jẹ́ kí n bá òpó lọ lé olóró kí n má wí láwìí jù kó má di nǹkan míì. àwọn tí wọ́n ń ba ọ̀jẹ̀ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ béèrè ọ̀rọ̀ mọ̀ pẹ́yìn inú mọ̀ gbọ́ mi báyìí. wọ́n ní tí babaláwo bá ń sọdún ìrọ̀rùn ni tó ní Ṣàngó bá ń sọdún ìrọ̀rùn ni bólógùn bá ń ṣe tiẹ̀ wọ́n á máa sọ̀jà láìrí ọdẹ àwọn èèyàn máa wò wọ́n bélégún bá wá dé wọ́n á máa sáàyàn wọ́n á máa pààyàn wọ́n á máa ṣe gbá. àwọn tí wọ́n ń bà á jẹ́ àwọn ọmọ yín náà ni o àwọn ọmọ yín tẹ́ ẹ̀ tọ́ yìí náà ni tán nímọ̀ ẹlòmíì àti ẹ̀ ní kinní kan lòun ńgbẹ́ bá bẹ́ẹ̀ kọ ẹlòmíì yóò mọ̀ jẹ́ Ràzákì òun náà lẹ́ẹ̀bà lábẹ́ ẹ̀kú. ìmọ̀ kí lẹ fẹ́ oníyọ̀sátọ́kùn ẹ̀kú ìmọ̀ kí lẹ fẹ́ kó sọ ìmọ̀ wo lẹ fẹ́ kó ní nípa tó gbé lọ́wọ́. gbogbo ẹ̀yin eléégún tó jẹ́ pé ẹ jẹ́ àsáwọ̀ tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ẹ jọ̀ọ́ mo fọlọ́dúnmarè bẹ̀ yín ẹ má rí ọ̀rọ̀ mi ẹ má fi bínú ẹ má fọ̀rọ̀ mi bínú ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni lórí Olódùmarè torí pé ìwà ìbanilójú jẹ́ tí wọ́n ń pariwo ọdún eégún wọ́n fi ń pààyàn ni ọdún eégún wọ́n fi ń ṣe gbá ni ẹ má jẹ́ àbá débi tíjọba ó ti ṣẹ̀ṣẹ̀ mọ́ fòfin dè wá pa àgbọ̀dọ̀ ṣe mọ́ torí pé ńgbà ìpààyàn bá pọ̀ tí kọlù bá pọ̀ tí wàhálà bá pọ̀ ìjọba láṣẹ àti báǹdì nǹkan tó bá wù ú lásìkò tiẹ̀ ọba tó níwá ò ní já ṣiṣẹ́ o. so ẹ̀yin tẹ́ ẹ béèrè àwọn mùsùlùmí ẹ̀rí pé tẹ́ bá wí àwọn mùsùlùmí náà ni wọ́n sọ pé tààtàk ẹ̀yin mùsùlùmí tí mo wá dákọ ìyìn ní gbogbo mùsùlùmí ẹ̀rí pé mi sọ pé Islam ẹ̀yin ní gbogbo mùsùlùmí àwọn kan ń bẹ tó jẹ́ yí pé ṣebí sọ̀hún ni wọ́n ń ṣe àwọn tó jẹ́ yí pé àwọn ni wọ́n wà lọ tẹ́rí eégún dádì mi ni wọ́n ní mọ̀ gbé wọ́n ní mọ̀ ṣe gbá ìmọ̀ kí ló ní ká tó ṣe nǹkan gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ nímọ̀ nípa eégún mo bẹ̀ yín torí Elédùmarè mo bẹ̀ yín torí Adẹ́dàá ẹ má jẹ́ àmọ́ fàkókò eégún dá wàhálà alẹ̀ ẹ jẹ́ ká ní ìmọ̀ tó kún. gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ olórí ọlọ́jẹ̀ gbogbo ẹ̀yin alágbà pátápátá mo kí yín ẹ ní ṣubú ẹ̀mí ẹ ní ṣubú ara ẹ bá wa bá ọmọ yín sọ̀rọ̀ èyí tẹ́ bá rí pé kò nímọ̀ tó nípa egúngún ẹ bá wa enlighten tí wọn kí wọn nímọ̀ kò ní bàjẹ́ o àtẹsẹ̀bó gbè wá awokùrẹ́ o ọ̀nà àgbàlẹ́dà ire o.